أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, à ń tọrọ ìkó kí àti ìgẹ̀ fún asójára nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọdún tó yẹ pé la yanfa'u fihi malun wala banun, owó àtọmọ ní ṣàǹfààní tó bá dijọ́ náà. Illa man ata Allaha bi qalbin salim, àfẹn tó bá pàdé Ọlọ́run ọba àlekọ́lá pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run bẹ́ lọ́n àdánwò tí yóò bá wa táfílà sí Islam mọ́, Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn ilé, à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pátá tí ẹ̀ ń wò wá káàkiri pé àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé títí ó fi di ọjọ́ ìgbéra kíámà. Kọ́lọ̀ má sì ká ìkẹ́ rẹ̀ kúrò lórí ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ yìí pé iléyá ó ti súnmọ́ wa, àwa náà ń súnmọ́ iléyá. Kọ́lọ̀ balikọ́lá kó jẹ́ kí ìpàdé àwa àti ọdún náà kó ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ni àwọn ìmúralẹ̀ fún iléyá tó jẹ́ yí pé ní alẹ́ ọjọ́ tòní a ti mọ̀ yí pé wọ́n ti rí oṣù, iléyá sì kù odidi ọjọ́ mẹ́wàá. So àwọn ọjọ́ mẹ́wàá yìí báwo la sì fẹ́ lò tó fi jẹ́ yí pé a fi lò dáadáa tá a sì lè fi rí ìyọ́nú Ọlọ́run balikọ́lá. Kọ́lọ̀ balikọ́lá kó má ká ìyọ́nú rẹ̀ kú lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run balikọ́lá ń bá ní sọ̀rọ̀ nínú Al-Qur'an Karim nínú Suratul Fajr. Ọlọ́run ní wal fajr, Ọlọ́run lòun fi al-fajr òun fi búra, táwọn àbá máa ń pè ní al-fajari. Ọlọ́run lòun fi búra. So tó bá wù Ọlọ́run balikọ́lá subhanahu wa ta'ala, òun ló lè fi búra nínú gbogbo ẹ̀dá rẹ̀ tó dá pátápátá. Ṣùgbọ́n àwa ẹ̀dá ọmọ ádámà a gbọ́dọ̀ fi nǹkan kan búra yàtọ̀ sí Ọlọ́run balikọ́lá tó dá wa. So Ọlọ́run Ànábì wa sallallahu alaihi wasallam ó ní man kana halifan, ẹnikẹ́ni tó bá fẹ́ máa búra falyahlif billah aw liyasmut, ìmọ̀ kó yá búra pẹ̀lú orúkọ Ọlọ́run aw liyasmut, tàbí kó yá dákẹ́. Èyí fi nǹkan míì búra lẹ́yìn Ọlọ́run. A lè sọ yí pé wallahi mo fọlọ́run búra, a lè sọ billahi, a sì lè sọ thumma billah, a lè sọ yí pé wa rabbil kaaba, mo fi ọba tó ní kaaba mo fi búra. Ṣùgbọ́n a lè máa sọ yí pé mo fi kaaba mo fi búra. Rárá, èyí fi kaaba èyí fi búra. Tàbí kéèyàn máa sọ pé kéèyàn fi maqama Ibrahim, kéèyàn sọ máa sọ pé mo fi maqama Ibrahim mo fi búra, mo fi Safa mo fi búra, mo fi Marwa mo fi búra. Rárá, gbogbo àwọn nǹkan yìí èyí fi búra. Ẹlòmíì bí tó tiẹ̀ tó bàjẹ́ dé, gbogbo ẹ̀ àti tọ́lọ́run àti tèṣù òun ní òkú papọ̀, yóò ní wàláì tàláì yàsín Ògún aládé ń gbọ́. So kí ni wàláì àti Ògún kí ló ní í ṣe pọ̀ pẹ̀lú ara wọn? Ẹlòmíì ń bẹ ojú ilẹ̀ lẹ́tọ̀ bá dúró sí ẹ̀wọ̀n pé ilẹ̀ tó wọ́n wọ̀sàn ni òun fi búra. Ṣé ibi tó wà ni wọ́n ṣe ọ́ sí? So ilẹ̀ tó wọ̀sàn kọ́lé lẹ́yìn o tí ibi tó ń lọ o. So gbogbo àwọn nǹkan wọ̀nà báyìí a lè fi búra. Ṣùgbọ́n Ọlọ́run balikọ́lá in tó bá wù nínú ẹ̀dá rẹ̀ òun ló lè fi búra. Tọ́lọ́mbọ́ wá fi nǹkan kan búra nínú ẹ̀dá rẹ̀, Ọlọ́run fẹ́ ká sí kí ni o, ká wo pàtàkì nǹkan tó ń fi búra, ká mọ pàtàkì rẹ̀, ká mọ̀ á, ká sì lè ronú sí i, ká sì lè bá a mọ̀ pé nǹkan yìí ó ní àǹfààní tó pọ̀. Ọlọ́run wá ní wal fajr, Ọlọ́run ló ń fi al-fajari òun fi búra. Àwọn àfáà wọ́n jẹ́ kó yá yí pé àwọn tọ́lọ́run fi búra yìí nínú súrà tá a fẹ́ lò yìí, ìkànnù méjì ní ọ̀jẹ̀ o. Àwọn nǹkan tó fẹ́ fi búra yìí ìmọ̀ kọjá yí pé fihi manafi'u dunyawiyya aw manafi'u diniyya. Ìmọ̀ kọjá yí pé àǹfààní tayé ń bẹ ìtọ́lọ́run fi búra,
tàbí kó jẹ́ pé àǹfààní tẹ̀sìn táàrí àǹfààní tẹ̀sìn bẹ́ẹ̀ lọ́lọ́run bá lékọ́ láti ṣe kí ni o ló fi lè fi búra. Ọlọ́run wá ní wọlfàjìr, ó lóun fi àlùfàjárì òun fi búra. àwọn àfáà wá sọ oríṣiríṣi nǹkan lórí ọ̀rọ̀ àlùfàjárì òun. a rí nínú àwọn àfáà tó fi wọ́n lẹ́nu ní a máa sọ pé òun fi omi Zamzam òun fi búra. so omi Zamzam ìbò so gbogbo àwọn ilé wọ́nranwọ̀nran ni kọ́lọ̀ ń kọ́sànù ẹnì kọ̀ọ̀kan wa. so àwọn àfáà wá ní kí ni àlùfàjírù gẹ́gẹ́ tọ́lọ̀ bá lè kọ́lá tó fi búra. àlùfàjírù a máa túmọ̀ bí ilẹ̀ ṣe ń mọ́ nínú èdè Lárúbáwá, Ọlọ́run ló fi búra. a máa túmọ̀ sọ̀látù lùfàjírì, àrínà àfáà tó sọ yí pé nítọ́lọ́run fi búra ń bì òun náà ni ìrun àsùnbà tá à ń kí yẹn ń pè ìrun àsùnbà èyí tá a máa kí Ọlọ́run ló fi ṣe kí ni òun fi búra. so almuhim èyí tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ó jẹ́ ìrun ó jẹ́ àlùfàjárì ni ó jẹ́ ìmọ́lẹ̀ yìí ni Ọlọ́run sáà fi búra. ṣùgbọ́n tá a fẹ́ lò bẹ́ẹ̀ pé Ọlọ́run ló ń fi àlùfàjárì Ọlọ́run ló ń fi búra. Ọlọ́run wá ní wàlfàjìr wàlàyálìn àṣìr, Ọlọ́run wá ló ń fi àwọn ọjọ́ mẹ́wàá kan òun fi búra. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà wá sọ nípa ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá ẹ̀. a ní àwọn àfáà tó sọ yìí pé ọjọ́ mẹ́wàá ẹ̀ òun náà ní last 10 days sí Ramadan, òun ní ọjọ́ mẹ́wàá tí ó wà nínú oṣù Ramadan, ọjọ́ parí tó jẹ́ yí pé Lailatul Qadri ó wà nínú rẹ̀. a rí inú wọn tó sọ yí pé walayalin ashir, àwọn ọjọ́ mẹ́wàá tọ́nà ọba àlekọ́lá lòun fi búra ẹ̀ òun náà ní ọjọ́ mẹ́wàá tó wà nínú oṣù Dhul-Hijjah, oṣù tí a ti mú báyìí on the wine. eléyìí ni tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n lọ sí tó jẹ́ pé ńlọ́fẹsẹ̀ múlẹ̀. kílẹ̀ rí wa òun náà ní àdìsí Abdullah ibn Abbas radiyallahu anhu kọ́nà ọba àlekọ́lá kọ́ba níyọnu sí i. Abdullah ibn Abbas ní marfu'an ọgbọ̀n wa lọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam yìí pé ma min ayyamin, kò sí ọjọ́ ayé kan tó jẹ́ wípé al-amalu salihu ahabbu ila Allah, tí iṣẹ́ olóore tí Ọlọ́run ọba àlékè ọlá nífẹ̀ẹ́ sí kéèyàn ó ṣiṣẹ́ olóore ń bẹ fihinna nínú àwọn ọjọ́ yẹn min hadihil ayyam tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí o. Abdullah ibn Abbas ń sọ fáwọn èèyàn yìí pé mo gbọ́ lẹ́nu àbí tó sọ ń sọ ń jọ́ náà nínú oṣù kejìlá ojú ọ̀run tá a wà yìí. òun náà ni Abdullah ibn Abbas ní sọ lọ́yìn pé kò sí ọjọ́ kankan tó lóore, bánàbí ìsàlàyé fáwọn pé kò sí ọjọ́ kankan tó lóore tó jẹ́ yí pé iṣẹ́ olóore kéèyàn ó sí olóore nínú rẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ sí tó kéèyàn lọ ṣiṣẹ́ olóore ní àwọn ọjọ́ tá a fẹ́ máa kàkalẹ̀ yóò láti on the 1 títí ó fi di on the 10. Abdullah ibn Abbas láwọn sọ abẹ́wà sọ pé wala jihadu fi sabilillah, ọ̀dà téèyàn bá wá tún lọ sójú ogun tọ́lọ́nkọ́ ṣé kò tún lóore tó kéèyàn ṣe olóore nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí? bóyá lọ jà ọlọ́bi jihad, ṣé ládá tí ó rí ń bẹ̀ kó ló tó kó tún sí olóore kan nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí? Ànábì ní wala jihad fi sabilillah, kódà bó jẹ́ pé jihad yẹn fi máa ń kó fún Ọlọ́run jùlọ. bí èèyàn bá lọ ṣe jihad, ládá tí ó gbà bẹ̀ ní jihad tòótọ́ ni ó ṣe tí èsè jihad ti Boko Haram. so jihad tòótọ́ ti Islamu, tí èèyàn bá lọ síbi jihad tòótọ́ tó lọ jagun sójú ọ̀nà àtọ̀lọ́, ládá tí ó gbà ń bẹ̀ kò lè tó ẹni tó bá kàn rọra tiẹ̀ fún aláìní lóúnjẹ lásán nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí, kò lè tó. wala jihad fi sabilillah, Ànábì ní wala jihad fi sabilillah, kódà kò lè tó rárá. àwọn sàbẹ̀ wá Ànábì wá ní ẹni tí ó lè sí olóore tí ládá rẹ̀ lè pọ̀ tí ó gbà ládá tí ò ní sẹ́ni tí ó gbà tó mọ́, òun ni tá a bá lè rí ẹnìkan tó wá lè jáde sójú ọ̀nà àtọ̀lọ́, ó kó dúkìá rẹ̀ jáde àti gbogbo owó rẹ̀ àti ìyàwó àtọmọ, ó wá lọ sójú ọ̀nà àtọ̀lọ́. ojú ọ̀nà ti ìjà àtọ̀lọ́ là ń sọ, kì í ṣe ìjáde o. ó wá lọ sójú ọ̀nà àtọ̀lọ́ bá wọn wá pa sójú ogun àti ìyàwó àtọmọ àti gbogbo dúkìá kọ̀ wá padà wà lé mọ́. Ànábì ní tá a bá rẹ̀ ń tó lè ṣe bẹ́ẹ̀, irú ẹni nìkan ni ládàá rẹ̀ lè ju
ẹni tó bá ti sí olóore láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí lọ sáàsì rẹ̀ tó lè ṣe báwọn àti ẹbí àtàrà àti gbogbo dúkìá rẹ̀ tí ó wà á parun sójú ọ̀nà àtọ̀lọ́n tí ó tàn síbẹ̀ tá a bá rú ẹnìkan ó ló lè ní ládájú ẹni tó bá kàtí ẹ̀fọ́ di ọjọ́ kan gbà wẹ̀ lásán nínú ọjọ́ mẹ́wàá yìí lọ òun ló ní ládájú ẹni tó bá kàtí ẹ̀ tìlàwọ́ lásán nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun ló ní ládájú ẹni tó bá kàtí ẹ̀ sọ́dákọ́ lásán nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun ló ní ládájú ẹni tó bá kàtí ẹ̀ ṣe àtúnṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí tó ní ti jẹ́ ọ̀dì wà báyìí so kálíbà mọ̀ pàtàkì ọjọ́ tá a fẹ́ bọ́ sínú yìí torí ẹ̀ lọ́wọ́ bá àdìsọ́ láti fi ló fi fura pé wàlfàjìr wàlàyàlẹ̀ ní àṣìr ọlọ́run ní òun fi àlùfàjárì búra àti àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀ oníbèrè wa lè wá béèrè yìí pé ṣebọ́lá sọ yìí pé inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatil qadr laylatil qadri khayrun min alfi shahr wọ́n ní lọ́n sọ yìí pé laylatil qadri ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀yìn tó wá ní kò sí ọjọ́ kan téèyàn lè ṣe olóore tó wá lè tó àwọn ọjọ́ mẹ́wàá tá a kó sí ní ṣe ń tẹ́ ń sọ ní ìsinmi pé àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀ wọ́n lágbára ju Lailatul Qadri lọ àbí ẹ̀ tiẹ̀ lágbára ju Ramadan náà ká kọ́ gbé láti Ramadan a sọ pé àwọn ọjọ́ yìí lágbára ju Ramadan lọ nítorí pé Ramadan orídìí oṣù ni ìyìn tá a fẹ́ sọ yìí ọjọ́ ni tá a bá ń gbé oṣù sẹ́gbẹ̀ẹ́ ara wọn pé oṣù wo ló lájú lódìdí oṣù Ramadan ní ọ̀gá gbogbo oṣù pátá èèyàn bá wọn tábọ́ wá ń gbé àwọn ọjọ́ sí ẹ̀gbẹ́ ara wọn pé a fẹ́ máa wo àwọn ọjọ́ kan ni o ìjọ́ méjì ni o ìjọ́ mẹ́ta ni o ìjọ́ mẹ́rin ni o tí ọjọ́ ọ̀bà tí ìpòsù a lè pè lóṣù ọjọ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn ọjọ́ mẹ́wàá ẹ̀ ó lágbára ju àwọn ọjọ́ ọ̀nà Ramadan lọ odidi oṣù ní Ramadan fi lọ́lá ju gbogbo oṣù yòókù lọ ṣùgbọ́n àwọn ọjọ́ ọbẹ̀ ọjọ́ mẹ́wàá yìí inú àwọn táwọn èèyàn kọbi ara sínú ó lágbára ju àwọn ọjọ́ náà Ramadan lọ káwá padà síbi Lailatul Qadr Lailatul Qadr òru ní Lailatul Qadr ní tiẹ̀ ọjọ́ là ń sọ báyìí gbogbo òru kò sí òru kankan tọ́lọ́lá tó Lailatul Qadr ṣùgbọ́n tá a bá gbé òru sẹ́gbẹ̀ẹ́ ara wọn Lailatul Qadr ní ọ̀gá ogbó òru tá a bá wá gbé àwọn ọjọ́ tá a bá ti ń sọ̀rọ̀ nǹkan ọjọ́ láti bàtà àlùfájàrí bá ti yọ síwájú kóòrùn tó wọ̀ tásìkò tó rùn fi wọ̀ òun ni yáwó múlò lọ́la bá wá láìlà òun ni lẹ́yìn ìgbà tó rùn bá wọ̀ síwájú kálùfájàrí ò tó yọ ìdá tá a bá ń gbé ọjọ́ sẹ́gbẹ̀ẹ́ ara wọn àwọn ọjọ́ ìlọ́lọ́lá ṣùgbọ́n òru ni tí Lailatul Qadr tó fi lọ́lá ju gbogbo òru lọ kódà including òru inú ọjọ́ mẹ́wàá Zulhijja èyí tá a wà ń bẹ̀ yìí kò dàrú rárá so Ànábì wa sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yá yí pé kò sí ọjọ́ kan iṣẹ́ olóore kan téèyàn lè ṣe tó lè ní láàdá tó kéèyàn ó ṣiṣẹ́ olóore nínú àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀ ọjọ́ mẹ́wàá ìlú ti wá bẹ̀rẹ̀ jàmáà bó láti wá lò dáadáa tá à ní ìsìlò Ànábì ọ̀wà dá àkọ́kọ́ iṣẹ́ olóore báyìí torí oríṣiríṣi wá sí láàmà gbọ́ àwọn ìlú mẹ́wàá bọ́ta pé Ànábì ní téèyàn bá gbáwẹ̀ méjì nínú oṣù Zulhijja wọ́n kọ́ lé dúplẹ́sì fún tó bá fi mẹ́ta kún wọ́n bá fa náà bẹ́ẹ̀ tó bá ilé gba mẹ́rin wọ́n bá fi èsì bẹ́ẹ̀ yọ Ànábì ọ̀dà akọ àwẹ̀ so Ànábì ọ̀dà akọ náà fílà ẹni tó bá rọ̀ ọlọ́run nù sí olóore tó ẹ pa àwẹ̀ lọ́rọ̀ ọlọ́run fi pàdé ẹ̀ tó bá jẹ́ yí pé ká ìṣọ́dá kọ̀ lọ́rọ̀ ọlọ́run tó ẹ pé tí làwọn Kùránì tó wò pé ọjọ́ mẹ́wàá ẹ̀ ń parí odidi Kùránì kan kò sí tí a lè fi ṣe taqarrub ila Allah subhanahu wa ta'ala tá a lè fi súnmọ́ ọlọ́run bá ní kọ́lá kì í sì dẹ́kọ́ jẹ́ ààwẹ̀ gbogbo àdíṣẹ́ bá ń gbọ́ pé ẹ má gbààwẹ̀ nínú ọgọ́rùn méjì ìjọ Zulhijja ẹsẹ̀ wọn rà gbádá fún lálìjẹ náà wọ́n bá gba mẹ́ta sí wọ́n bá fi fìlà sí ìyẹn gbogbo eléyìn so pátá sí kóyọ̀ sí ni rárá kò sí lára ẹ̀ náà tọ́bọ̀ wá rí bá wọn a lè gba àwẹ̀ láwọn ọjọ́ ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí àwẹ̀ ẹ̀bẹ̀ lágbára jù náà níjọ́ àràfà ìyàn àdífì gbé wá tádì sí bá ti gbé nǹkan wá kò sí ọ̀rọ̀ kankan mọ́ ní orí rẹ̀ ọlọ́run wá ní wàṣáfọ́í wal-watr ajẹ́kọ́ yí wa ń gbọ́ lọ́n sọ ipò wa layalin ashar oríṣi ọ̀rọ̀ làwọn àfáà sọ lórí rẹ̀ ṣùgbọ́n tó fẹsẹ̀ múlẹ̀ jùlá lọ ni ọlọ́run wá ní wàṣáfọ́í wal-watr ọlọ́run lòun fi ṣáfọ́ òbúra òun sì tún fi wítírù
òun ṣe kí ni o òun fi búra àwọn àfáà ní kí ni ń pè ní ṣáfù kí ni ń pè ní wítìrì so oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfáà náà sọ lórí eléyìí náà wípé ṣáfù akẹ́ni ìran rákà méjì tá a bá ń kí ìnọlọ́run fi búra wítìrì wọ́n náwọn ìran ṣáfù ó ní àwọn ìran zuri asiri ìṣáì ṣubúì wọ́n lọ́n lóun fún àwọn ìran búra wàlíwátìrì ọlọ́run á lóun fún mágíríbì búra tí tú ò ní ṣe é pín torí pé tí a ń pè ní wítìrù ó ní títù ò ní ṣe é pín ṣáfù ó làwọn títù ṣe é pín pé ọlọ́run lóun fi àwọn àrùn títù tútù tó ṣe é kí ni o tó ṣe é pín bíi ṣubúì àìlà àlàsárì ìṣáì òun fi búra wàlíwátìrì ọwọ́ adámágíríbì nìkan náà ó tún fi dá fi búra àrínà àfà tí a túmọ̀ eléyìí báyìí so àrínà àfà tó sọ pé wà ṣáfùì ọlọ́run lòun fi ẹ̀dá òun fi búra àwọn ẹ̀dá àwọn alájẹ́ méjì wàlíwátìrì òun á fo ara àwọn gangan tó wò pé méjì òun fi búra àrínà àwọn àfà tí wọ́n lọ síbi ìtumọ̀ rẹ̀ báwọn àrínà àfà tó lọ síbi wípé wà ṣáfùì ọlọ́run fi ìyá wa Hawa tó fi sìkejì ádámà ó fi búra wàlúwátìr àti ádámà tó jẹ́ àsokún tó fún lẹ́nìkejì so gbogbo àwọn nǹkan ẹ̀ ń lọ bá lóríṣiríṣi tu ṣùgbọ́n wo wá ní ìtọ́fẹsẹ̀ múlẹ̀ jù èyí tọ́fẹsẹ̀ múlẹ̀ jù ni pé tá a bá níbi ìwúlà yá lè nà àṣẹ àwọn ọjọ́ mẹ́wàá tó ṣe kí ni o tó wà nínú oṣù Zulhijjah àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀ láti on the 1 tó fi di on the 10 yọ aláàkọ̀ gbọ́dọ̀ wà munasaba ọ gbọ́dọ̀ wà láàrin àyà alákọ̀ọ́kọ́ àti àyà ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá léyá ní sọ ajẹ́ pé bí táàbà máa tú sí náà ọ̀rọ̀ léyá ni ìyẹn láàfi wá padà lọ ní méìlù síbi ọ̀rọ̀ wípé ọjọ́ ìtumọ̀ méjì òun ni ó ṣe kí ni o lọ́lágbára jù kí náà ní ìtumọ̀ méjèèjì ọlọ́run ní wàṣáfùí wàlúwàtìr ìtumọ̀ tó wọlé jù lákọ̀ọ́kọ́ òun náà ní wàṣáfùí ọlọ́run lòun fi jọ léyá búra torí pé 2 ṣe é pín which is on the 10 wàlúwàtìr ọjọ́ àràfà ọlọ́run lòun fi búra ọjọ́ on the 9 tí 2 ṣe é pín àríkó ti ní í ṣe pẹ̀lú wàlàyálin àṣír bákan náà ìtumọ̀ míì òun náà ní pé wà ṣáfùí ọlọ́run ní òun fi àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá ẹ̀ òun fi búra àwọn ọjọ́ ẹ̀ ọlọ́run ní òun fi àwọn ọjọ́ tá a lò ní Mínà ọlọ́run ní wà mẹ́ta ajálà fi yawmayn ẹni tó bá kájú tó bá lọ́jọ́ méjì ní Mínà so yawmayn yẹn fáwọn alálàájì tí wọ́n bá lọ́jọ́ méjì ní Mínà ọlọ́run ní fàlà ismaili kò sẹ́sẹ̀ fún ajẹ́pẹ́jọ́ méjì ní ọlọ́run fi sọ pé wà ṣáfùí òun fi búra wàlúwátìr wà mẹ́ta àkàrà ẹ̀ ń bá lọ lọ́jọ́ mẹ́ta ní Mínà tọ́fẹ́ yọ kankan ìjọ kẹta náà òun fi búra toríjọ́ náà nítumọ̀ sóhun ọlọ́run bá lékiọlá a rí pé tá a bá lo ìtumọ̀ kejì náà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìléyá ṣùgbọ́n tá a fẹ́ lò ní pé ọlọ́run ní wàṣáfùí wàlúwátìr ọlọ́run lòun fi jọ ìléyá búra bákan náà òun sì fi ìjọ àràfà òun fi búra ntọ́lọ́mbà wa fi búra la yuqsimul azimu illa bil azimi ọba tó tóbi lọ́lọ́ kò sì ní fi nǹkan búra àyàfi kó jẹ́ pé n tó tóbi lọ́fẹ́ fi búra a jẹ́ pé àwọn ọjọ́ yìí ọjọ́ ìmọ̀ ni tá a gbọ́dọ̀ jẹ́ ọ lọ lásán nínú kámọ́wà jẹ́ ọ lọ lásán ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallama ọwọ́ a jẹ́ pé yọ ayé pé gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ pẹran ọdún nínú àwọn nǹkan tí a fi pàdé iléyá náà tó bá láníyàn kó ń fẹ́ pẹran ọdún tó bá bó oòrùn òní ṣe wọ̀ báyìí tí wọ́n ní ẹ ti róṣù ànábì ní irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ mú nǹkan kan kúrò lára rẹ̀ mọ́ kò gbọ́dọ̀ gẹrun kò gbọ́dọ̀ gé ìkaná tó bá láníyàn kó ń fẹ́ sí kí òun fẹ́ pẹran ọdún kò ní gé ìkaná rẹ̀ mọ́ tí ó bá tí ì gé ìkaná tó fi dirú alẹ́ yìí kò ní gé ìkaná rẹ̀ kankan mọ́ kò sì ní gẹrun títí tí ó fi pẹran léyà tán tó bá pẹran léyà tán ni ó tó wá bẹ̀rẹ̀ sí mú nǹkan kó nínú ara rẹ̀ ìbáàdà tí ọlọ́run ọba àlékọ́ lásìkò ní o tó gbólò lọ́nà jàmáà gbogbo àwátà ńlá nìyàn pa afẹ́ pẹran ọlọ́run kó bó wà láṣìírí kọ́wọ́lá àjọkà oṣù rẹ̀ kọ́wọ́lá gbólò la ilaha illallah a gbọ́dọ̀ gẹrun mọ́ o
láti àwọn lọ tí ń ṣe òní ní ọ̀dí wọ́n oṣù ojú ọ̀run oṣù tayé tà ń lò yìí ètò náà òní ní 31 yìí òní ní 1 báyìí ọ̀la ọ̀dí 2 tí oṣù tayé òní ọjọ́ ọ̀dí 1 tó oṣù tójú ọ̀run ọ̀dí 2 August ìkọlà wà báyìí ní July lálòjá ọ̀dí 2 August láti ọ̀dí 2 August yìí lọ 2019 a lè gẹrun mọ́ o a lè gé ìkànnà títí tá a fi ṣe léyà which is bóyá ọ̀ndìlẹ́wọ̀n àbí nǹkan oníléyà ọ̀jẹ̀bá o so fẹ́ni tó bá fẹ́ ṣe kí ni o tó bá fẹ́ pẹ̀ràn ní ti Islam sọnù kọ́nà balẹ̀ kọ́nà kó sáré nìkan kan wa so àjẹkẹ́lẹ́ òye wa pé Islam ó gbé àwọn nǹkan kan kalẹ̀ tá a gbọ́dọ̀ máa ṣe níjọsìn àkùrà rúbà a wà lékún níbẹ̀ lọ nínú ọjọ́ mẹ́wàá yìí ká fún ojú rí Ọlọ́run kódà bí yẹn fẹ́ yọ zaka kọ́ yọnú ọjọ́ mẹ́wàá yìí torí iṣẹ́ olóore ńlá ni kárípa sí àwọn èèyàn àṣàánú fún wọn aróúnjẹ fún wọn aháráìsì aháìwà ahá gbogbo ẹ̀ láwọn ọjọ́ yìí kájíká àná ọ̀pọ̀ nínú Ramadan nìkan làwọn èèyàn máa ń focus àwọn àsìkò ìsì lágbára púpọ̀ odidi oṣù ní Ramadan fi lọ́lá jùlọ gẹ́gẹ́ báwọn àfa súnà jẹ́sí máa ń pàkíyèsí wa sí nínú táwa sí òun náà ní pé tí iléyá bá kọ̀la ìsìláàmù fẹ́ kásìkíní o ká gbáwẹ̀ fáwọn táyé sí alálàájì nígbà wọn lẹ́yìn tí ìsàlálàájì tánà bíi ní àwẹ̀ ẹjọ́ àràfà yìí o yóò kó dídí ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ yóò parẹ́ ẹ̀ṣẹ̀ míì láwọn ẹ̀ṣẹ̀ wẹrẹ tí yóò tó máa ṣẹ̀ ní advance yóò parẹ́ tó wá jẹ wípé àwọn àfóhùn bídíà àwọn àfẹ́ ẹlẹ́bọ so wọ́n wá gbé kíní jáde yìí pé níjọ́ àràfà àbílẹ̀ Yorùbá pẹ̀lú ẹgbẹ̀sìn yìí wọ́n wà ní kí àwọn téèyàn wọn ń bẹ ní kí wọ́n dáná kókó lé kí wọ́n ṣe ẹ̀kọ́ fáwọn èèyàn ṣe fẹ́ bá àwẹ̀ àwọn èèyàn jẹ́ tẹ́gbọ̀n pé tẹ́ǹsì bídí àgánu ni pé wọ́n ro kókó torí òkè àràfà kí wọ́n bá jábọ́ lókè àràfà ṣé lókè wọ́n ń gún làràfà so tá ń bẹ̀ wọ́n lókè ìgùn ṣé wọ́n sọ wọn pé òkè làràfà tí wọ́n lọ gorí òkè tí wọ́n mọ́ ẹ̀kọ́ kólébà sọ̀kalẹ̀ àràfà wọ́n ti sọ̀kalẹ̀ àràfà láyọ̀ rárá o ìjọ náà ọjọ́ àwẹ̀ ni o fẹ́ ń tọ́wá wò pé òun láwọn ẹ̀ṣẹ̀ wẹrẹ lọ́rùn tó fẹ́ kọ́ lọ́wọ́ bò ń parẹ́ ṣùgbọ́n tí ó bá lẹ́ṣẹ̀ wẹrẹ lọ́rùn kí o kò àwẹ̀ ọ̀kẹ́ kankan kọ́ máa jẹun lọ ó ti wò pé Ọlọ́run wọn àtọ́lọ́run àwọn jọ̀lọ́ yẹn jẹ́ làlíkì àmọ́ ṣùgbọ́n tó bá mọ̀ yìí pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni mí kó o náà tó fi jọ̀hún kó fi kí ni o kó fi gbà kí wá sáwẹ̀ nìkan ká wá pọ̀ ládùúà torí pé níjọ́ gbígbà àdúrà ni níjọ́ tọ́lọ́run wọn máa fi àwọn tó wà ní Arọ́fà tí wọ́n máa fi ṣe ìyára gbogbo mùsùlùmí pátá tí wọ́n gbogbo jàmá Ọlọ́run mọ̀ sí bẹ́ẹ̀ lé wọ̀ wá o Ọlọ́run mọ̀ sí lé wọ̀ wá táwọn èèyàn wọ̀sọ̀ fún lọ tí kálukú wà níwájú Ọlọ́run tọ́lọ́wọ́ mọ̀ sọ pé èyí mọ̀lẹ́ká síbẹ̀ ni mọ̀dà wọn jọ́ kìnìún àná sí báwọn ní tí wọn ò lè ṣe nǹkan tó wù wọ́n síbi torí tèmi Ọlọ́run ni mo sì ń ṣetán láti máa forí ẹ̀ṣẹ̀ jìn wọn sójọ́ náà Ọlọ́run ó ṣe promo tí wọ́n máa fún àánú rẹ̀ kéèyàn wá wà níbi pé kò ní máa bẹ lọ́hùn ká má sọkúsọ pàtàkì lọ tó bá ti ń bẹ̀yìn àlàsárì síwájú kóòrùn tó wọ̀ ká pọ̀ ládùúà láwọn àsìkò yìí ọ̀rọ̀ ọ̀sán nìkan kan wá eléyìí jẹ́ ìbàdà àtijọ́ náà ìjọ Iléyá kí wá ní ìbàdà àjọ náà òun náà ní ká pẹran ọdún bí èèyàn bá jókòó ìjọ Iléyá tí bá ń tí làwọn àkùrà ní 1 million kò tó kọ́ dúró ẹran fọlọ́n ìbàdà àjọ náà òun ní dídú ẹran gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ló ní àwọn nǹkan tó bá mu níjọ́ àràfà ààwẹ̀ ni òun ní ọmọ pẹran káàkiri ṣùgbọ́n ọjọ́ Iléyá ìbàdà àjọ náà òun náà ní kí ni o ká gún ẹran Ọlọ́run gbogbo ẹnu ọ̀bẹ àwọn tá a fẹ́ pẹran Ọlọ́run má jẹ́ kó sílẹ̀ o bíbọ́ àṣírí Ọlọ́run fi bù wá dárú o tètè gbé ọ̀nà àrànṣe rẹ wá o bá a ṣe rí ẹran ọdún tá a lò Ọlọ́run balikọ́lá bárànṣe náà wá o wọlé àjọ kan sò rẹ wọlé agbólóńlá ilẹ̀ ìbàdà àjọ náà nù ìbàdà àjọ náà irú ẹran wo wá ní ìsìláàmù ní ara kí sì ní ìdájọ́ ẹran pípa bá a ṣe ní ìbàdà àjọ náà ní o àwọn àáfàá pín méjì lórí rẹ̀ wọ́n ní ẹran pípa ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo ẹni tálábà dẹ̀ tí ó bá ti lówó ẹran lọ́pọ̀ gbọdọ̀ má pa wọ́n ní kílẹ̀ rí iye wọ́n lọ́nà ọba àlejò ọlọ́sọ yìí pé fasalli li rabbika wanhar ìwọ ànábì pa ẹran kó o fọ́nà ọba rẹ kó o sì kí ni o kó o kírun kó o sì pẹran wọ́n lọ́nà ń pàṣẹ níbẹ̀ ọ̀ranyàn sì ní ká mú ṣẹ ẹ̀jẹ̀ agbọ̀ yé jàmáà ẹ̀rí táwọn ẹni yìí tí wọ́n mú wá ní eléyìí kò yí ṣe ẹ̀rí o fasalli li rabbika ìtumọ̀ rẹ̀ náà ni pé fasalli tọ́ọ̀bà kírun
máa kírun li rabbika fọ́lọ́run torí Ọlọ́run ni fi máa kírun wanhar li rabbika tó bá sì fẹ́ máa pẹran mẹ́pàrán torí òòṣà o mọ́pàá torí séwù mọ́pàá torí nǹkankan wanhar li rabbika máa pẹran torí Ọlọ́run eléyìí ó sọ fún wa wípé ọ̀ràn yẹn ní ẹran ọdún ní pípa fẹ́ni tára bá dẹ̀ èèyàn lè lówó lọ́tí ò ní pẹran ọdún tó bá wò pé òun ò nídìí kó wọn pa kì í ṣe ọ̀ràn yẹn dẹ́dẹ́ gbọ̀n pé kí wọ́n pa àmọ́ kò sí tó dáa níjọ́ náà tí èèyàn lè fi súnmọ́ lọ́n tó kó du ẹran làwọn àfáà kejì fi sọ báyìí pé ìdú ẹran ìpẹ́ ẹran níjọ́ yìí ọjẹ́ súnà ni kìí ṣe ọ̀ranyàn kí ni ẹ̀rí wa tá a fi sọ ilé òun náà ní àdísì mùsàlámà tá a mú alẹ́ kan tánàbí sọ yìí pé ìdàdákọ̀ láti ilẹ̀ àṣẹ tí ọba ti di on the one báyìí tó kùjọ mẹ́wàá tá a sì lè yá wọ́n àrọ́ọ́dà àhádùkún tí ẹnìkọ̀ọ̀kan yín wá gbèrò láti áyùdọ́hì tó gbèrò láti ṣe kí ni o láti pẹran fàláyà mọ́sà min sha'rihi wa bishrihi shay'an ànàbí ní kò gbọdọ̀ mú nǹkankan kó nínú ara rẹ̀ ní àbínú ara rẹ̀ ní kò gbọdọ̀ mú nǹkankan kó ẹ̀rí pé tánàbí sọ ni pé tó sì gbèrò tó jẹ́ pé ẹran iléyá bá jọ́ràn ẹ̀yàn ni pẹ̀lú àdífì yìí tánàbí ọ̀sán ni pé tó tí ọba ti di inú àdífì Imam wa Muslim pé tí ọ̀dùwà ń bá ti le tó bá yìí o tó sì jọ́ràn ẹ̀yàn fún yín kẹ́ ẹ pẹran lànàbí ọba sọ òní sọ pé tẹ́ ẹ sì gbèrò láti pẹran àwọn àfáà mú bẹ́ẹ̀ àtúwárí asárù kan nínú musannafu Imam wa Abdurrazzaq ipe Abubakri àti Umar àfáàwà Abi Suraiha wọ́n láwọn rí Abubakri àti Umar wọn ò pa ẹran ọdún lọ́dún kan wọ́n sì lágbára àti lè pa àtúwárí Abu Mas'ud al-Ansari tó náà pa ẹran ọdún lọ́dún kan wọ́n á bi léèrè ó ní mọ̀mọ́ pa ni káwọn ará lè ní wọ́n bá mọ́ rí pé tíyàn pé ọ̀ràn yẹn dandan gbà ni Abubakri àti Umar mọ̀ gbélé náà lọ́dún kan táwọn náà ọ̀rọ̀ mọ̀ pa tí a fi ń jẹ́ pé àwọn èèyàn pé kì í ṣe pé ọ̀ràn dandan gbà ṣùgbọ́n ta jama'a ń ta afẹ́fà fa ni pé kò sí bàádà kì wá jẹ́ pé èèyàn wà ní owó ẹran yóò wà ní wọ́n ti ní ọ̀ràn yẹn ní kásà lọ jẹ gbèsè rẹ̀ rárá o àmọ́ kò sí bàádà téèyàn lè ṣe ń jọ léyà tó ká ta ẹ̀jẹ̀ lẹ̀ tá a bá wá fẹ́ tẹ̀jẹ̀ lẹ̀ tọ́lọ́run ti bàṣírí irú ẹran wo òun lọ wọ léyà aláwọ̀kọ́ ọdún léyà kí a ti sọ fún wa lórí prógámù Save Your Soul tí Sheikh Said tí wọ́n jẹ́ olùdarí rẹ̀ ipe ànàbí Ibrahim ọ̀bọ̀lọ́ ń sàdéhùn ipe tó lọ́n bá fóun lọ́mọ òun ọ̀pá padà wallahi kò sí inú Al-Qur'ani ìtàkìtà táwọn àfáà ń sọ ni wallahi kò sí bẹ́ẹ̀ tó kò sí inú Qur'ani Suratu Safat lọ́rọ̀ sọ̀rọ̀ ànàbí Ibrahim so ó sùn ọlọ́la ni aláwọn ànàbí Ọlọ́run wáyù sí ni Ọlọ́run sì fi dán wò ni sí ó tó báyìí pé àwọn Ọlọ́run la tó ń pàṣẹ lẹ́yìn ìgbà tó bímọ at that age lọ́mọ 86 years tó bímọ tọmọ yẹn tó wá ń dàgbà tó wá lálà tó sì mọ̀ pé tẹ́yìn ànàbí Ọlọ́run bá lálà ẹ gbọ́dọ̀ mọ́ mu amúsìmùsẹ sáwọn àgbà yìí pé Ọlọ́run lálò tó dé sí àwọn tó bá jẹ́ pàwà ní intaṣọ ni pé àwàlẹ́ Ọlọ́run understand alẹ́ ilé àwàlẹ́ èṣù ni tó sì mọ̀ pé sóò lè súnmọ́ ànàbí Ọlọ́run ànàbí Ibrahim tó wá fẹ́ mú nǹkan wá sí mùsẹ̀ Ọlọ́run wá ní Ibrahim yẹn lámà ní ọ inna hadha la huwal bala'ul mubin àdánwò lálẹ́lẹ́ àfúntọ́ wá ṣe ìwọ̀n aṣọ ní ìtọ́jẹ́ yìí pé wátàrà kìnnà òfin àkọ̀rí tó ṣe àwà fi ilẹ̀ fún gbogbo ẹni tí ń bọ̀ lẹ́yìn wípé wọ́n bọ̀ wọ́n ìwọ̀ Ibrahim táwọn náà bá fẹ́ soríire ní lọ́fà bá ṣe ń pẹran léyà o òun lọ́fà o ló jẹ́ pé ànàbí Ibrahim lẹ́yìn ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí ànàbí Ọlọ́run kankan tó tún lọ́lá tó Ibrahim mọ̀ lẹ́yìn ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tábàtí má ànàbí tàn ànàbí Ibrahim lọ́kàn ló jẹ́ pé Ọlọ́run bá àlékí ọlá pàtàkì ànábì wa Ibrahim alayhi salatu wasalam gbogbo ohun tó ṣe pátá Ọlọ́run ní káwa náà ò sì káfíra àánú lẹ́yìn títọrọ àforíjì fún bàbá rẹ̀ nìkan tọ́lọ́ ní ká má dànwó bẹ́ẹ̀ so ẹran wo láwàá pa fún iléyá ẹran tá a pa fún iléyá ìran ẹran tí Islam ní ká pa òun náà ni àwọn ẹran tá a fẹ́ dáàpọ̀ yìí ọkùnrin ajajá yìí Jamiu Ajagunwa so ajá ní kọ́ ya apánjọ́ léyà o tó láàlẹ́ jajá tó ọ̀bá pàjá ọmọ àlè ní ọ ajá òní kó oṣù mọ́lẹ̀ wà àti gbogbo àmọ̀lẹ́bí rẹ àti gbogbo àwọn òpònú tí a ń pera láàfà tí a ń bọ́ dá sí prógámù ajá ní kíkálukọ́ lọ so mọ́ta wọn wọn lè bá àmọ́ kó òrìjínà wèrè gidi yín so òrìjínà wèrè kẹ ẹ gbòkú ní kẹ jajá so àwọn ẹran tó wọléyà màálù ọwọléyà àgbò ọwọléyà
ràkúnmí ọwọ́léyá nìṣòro ọwọ́léyá àwọn ẹran ewúrẹ́ tá à ń ṣe náà àti kó sọ́dà nìṣòro bóyá bí orúkọ nǹkan àwọn eléyìí lọ́wọ́léyá atakọ rẹ̀ atabo rẹ̀ kò sí ní tí ọwọ́léyá ká lọ gbọ́ yé bọ́lá wọn bàbá sì rí ẹran akọ ojú lè máa tẹ̀lé omi ní pópó wọn oṣù mẹ́ta ẹran abo wọlé yá abo ẹran ó sì kí ni ọwọ́lé yá akálàṣe ládàá títí akọ́pọ̀ ju títa abo lọ ní ṣùgbọ́n wọn náà gbaléyá tí ò sábúrú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wọ́ súná ọmọ so ìran àwọn ẹran tó wọlé yá nù kí wá ní tí Islam sọ fún wa lórí àwọn ẹran yìí tó bá jẹ́ ràkúnmí òun ti gbọ́dọ̀ pé ọdún 5 gẹ́rẹ́gẹ́ tí yóò ti pé kọ̀bá àti ọjọ́ kan ló fi lé ọ̀wọ̀léyá ìyíntẹ́ tó wá máa ń sọ bá ní pé àbíyàn bá pa ràkúnmí èèyàn 7 oní oṣù ẹnìkan lè dá ràkúnmí pa nínú ṣẹ̀dá Islam ṣùgbọ́n tá a fẹ́ jẹ́ kó yá ni pé ràkúnmí ní ó ní quality míì lára tàbí ó ní àwọn àyàfi kan lára ń ti òun àti màálù ni pé bí èèyàn kan ọ̀bà rówó láti lè pa ràkúnmí tí ò lè dá pa ó lè ṣe kí ni o àwọn 7 lè kó jọ kí wọ́n pa èèyàn 2 ò lè kó jọ pàgbò ṣùgbọ́n èèyàn 7 lè kó jọ pa ràkúnmí bákan náà ẹnìkan sì lè dá pa in tó fi yàtọ̀ kì í ṣe pé a sọ pé a gbọ́dọ̀ sára wa pé 7 èèyàn 7 wọ́n lè dìrọ̀ kí wọ́n pa ràkúnmí bẹ́ẹ̀ èèyàn kan lè ṣe kí ni o wọ́n lè pa ẹnìkan lè dá pa ẹnìkan lè dá màálù pa so ràkúnmí ọdún 5 tiẹ̀ màálù òun ọdún 2 gẹ́rẹ́gẹ́ yóò kọ̀bá wà lọ́jọ́ kan òun ni májẹ̀mú ti màálù àgbò ọdún kan òun ni tiẹ̀ ṣùgbọ́n ànábì wa ní sallallahu alaihi wasallam ànábì wa ní tó bá wá lágbára fún yín la tadhbahu illa musinna ní ogun tàà sálàyé ohun nínú àdífì Jábìr so ànábì wa ní illa an ya'sara alaykum fatadhbahu jaz'atan min ad-du'ani ànábì wa ní tó bá wá lágbára fún yín tẹ́ẹ̀rí àgbò ọlọ́dún kan ànábì wa ní ẹ lè pa àgbò olóṣù 6 sallallahu alaihi wasallam ẹni tí ò sí súnà ọ̀rọ̀ rẹ̀ ó dàrú látàyé bí ni ó ti máa dàrú wallahi súnà ní ìrọ̀rùn àgbọ́yé ìsìláàmù ní ìrọ̀rùn òní máa ń mú dẹ́kun wá gbogbo wọ́nranwọ̀nran táwọn àfáà tí a ń sọ káàkiri ń pa súnà ànábì yìí nítorí pé ọ̀tá ẹ̀sìn ni wọ́n gbọ́rọ̀ yìí ni lè fẹ́nu àtẹ́kùn ìsìláàmù rárá àti ní àwọn òpònú bíi yín bá ń tí ẹ ti ṣáájú táwọn àfáà súnà ayé ìgbà náà sì kó gìbò wọ́n ń pe ọkùnrin kan ní Mu'arri ẹ̀hàn àdínì ni ọjà wèrè gan òun náà máa sọ lábá lẹ́nu bí àwọn wèrè mí náà ṣe ń sọ lábá lẹ́nu lónìí tẹ́rù pé lárúbá gidi ní ẹ̀ ń sọ ní àmà ní Imam Bukhari irọ́ nípa kọ̀ọ̀kan kankan nǹkan kí máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ fún lọ́rùn so sáàfà lélẹ́yìn àfà Ibnu Uyana ńlọgbàwá Ibnu Uyayna so ẹni tí ọmọ ọkọ̀ àfà tí ò lè pè tí a sọ pé ọ̀rọ̀ wá wù ṣe ẹ̀kọ́ ni tó ní ìmọ̀ ṣe kọ́ ní lọ́gbàwá sílẹ̀yìn lẹ́gbọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu rẹ̀ àwọn táwọn ń sọ yìí gan àwọn tí ẹ̀tún jẹ́ agbárí kéwú ṣùgbọ́n kí wọn kò sì bẹ̀rù ọlọ́mbẹ̀ ló fi náà fi di ẹ̀hàn náà kí ló mú wá ó fẹ́ fẹnu àtẹ́lu tí Islam pè lọ́nà kí ló sọ ó ní ìyàdún bí kọmùsímà ìní àṣìjáde udiyat ma baluha quti'at fi rubu'i dinari ma baluha quti'at fi rubu'i dinari تناقض ما لنا إلا سقوط له ونستجير بمولانا من النار ونستجير بمولانا من النار oni yadun bi khamsi ma'inin asjada udiya ẹja gbọ́ jama'a ntọ́ fẹ́ sọ ni pé ọwọ́ yìí Ìsìláàmù ní ọwọ́ tó bá jalè ká gé níbi báyìí lápẹẹrẹ mo fẹ́ fi ìsàkójúwé kálíbà àgbórin ayé ni o
ká wá sọ pé tí ẹnìkan bá gé ọwọ́ ẹnìkan tí èsì pé ẹni jáde ọkàn lọ sí mistake ó gé ọwọ́ lọ́wọ́ ká sọ wípé ẹni ọwọ́ yìí o iye tí wọ́n ní kí wọ́n san fún ẹni tí wọ́n gé ọwọ́ rẹ̀ ni pé ẹni tó gbọ́wọ́ kó san 5,000 naira ká sọ èlò lọ́wọ́ ẹ̀ báyìí 5,000 naira òun ni tí ẹ̀ bá lọ gọ́wọ́ lọ́wọ́ lápèjúwe ni mò ń sọ o òpó náà fàtí mo á ń sọ ìyọ́wọ́ akọrin láyé ìjọ́ láwọn tí wọ́n ti ẹ̀tún mọ kí ó tó yàtọ̀ sáwọn àtìsìn tí wọ́n mọ kí ó tí wọ́n mọ lárúbáwá pé wọ́n mọ gbogbo ẹ̀ pé ọwọ́ á ní ẹ̀dùn náà sí ìsìláàmù tòótọ́ náà sì lélẹ̀ ọwọ́ yìí ọwọ́ ti 5,000 naira ìsìláàmù wá ní tírú ọwọ́ ìbá wa lọ jí 400 naira tó lọ mú nǹkan ní nǹkan kí wọ́n gé ó ní ẹ dákun ṣé ọba làákà ìmọ̀ ká sọ pé ọwọ́ tọwọ́ ti 5,000 naira wọ́n wá lọ gé nítorí 400 naira tó jẹ́ pé 5,000 naira ni wọ́n ń ta ọwọ́ yìí téèyàn bá gbọ́wọ́ lọ́wọ́ 5,000 naira lèyàn ọ̀sán padà fọ́ lọ́wọ́ ṣé bí tọwọ́ ń bá jí nǹkan tọwọ́ ti bí 5,000 naira ló tó yẹ ká lè gé ìlúkẹ́ ẹgbọ́n mi yé táwọn ẹ̀wò kí mọ̀ wọ́ ọ yẹ kó ìtọ́wọ́ yẹn ó jì kó níye tó iye owó ọwọ́ tó bá jẹ́ pé ìsìlámù bá jẹ́ òun déédé ló fi wá sọ pé yàdún bí kọmú sí mà ní àsìjàdá udiyat ma bá lù àkútì àti fi ogun ìdínárì ma bá lù àkútì àti fi ogun ìdínárì. Kí ló dé tẹ́ fi wá lè gé bí 400 naira ẹ̀rọ àmà gbọ́ olùsí wọ́n ti dá nǹkan rú wọ́n ti poison mind wọ́n ti ju bọ́ǹbù bú wọ́n ti ju fáírọ́ọ̀sì àwùjọ wọ́n àmà sí bí olùpayọ̀ náà ó ní tànáfòdọ̀ màálàná ìlà sókó òtúlà ó ní sẹ́rí pé ìforígbárí lélẹ̀ ìsìláàmù yìí gbogbo ẹ̀ kò tiẹ̀ níjọra wọn ó tún ní ẹsẹ̀ báyìí gẹ́gẹ́ bó pò náà àfáà yìí náà ṣe ń sọ pé ẹ̀yin náà jẹ́ àwò fún alánàbí a gbọ́dọ̀ modernize Islam ká modify rẹ̀ nígbà bá náà nàbí ìfẹ́ ìyá Aisha lọ́mọ ọdún 6 ọwọ́ létí lọ́mọ ọdún 8 sẹ́rí pé ó kó ẹ̀gbin bá Islam àdúgbò rẹ̀ amú ọ ni ẹgbẹ́ òsì olóko bá sàn ó lórí rẹ̀ ọ̀pákó òun náà wá ti ju pọ́sìtì àwọn ní sẹ́rí pé tàná kúnnù sẹ́rí pé ọ̀takora wọn ó ní sùn ilé ṣùkú ẹ̀sáàjì àdáalẹ̀ torí wọ́n láàgbọ́dọ̀ wọ́n sàn ní àmọ́ gba gbogbo ẹ̀ dogmatically wọnà stajiru bimaulana minannari wọnà stajiru bimaulana minannari ọwá ń ṣe àwùjọ bílẹ̀ ní ṣẹ̀tọ́ ẹwù ọlọ́sàn méjì àwọn náà á ti gbà bẹ́ẹ̀ o rárá sórí kò sí nǹkan kan ní òfin ẹ̀sìn tọ́ọ̀kà sọpọ̀ ọgbà bẹ́ẹ̀ tí làákàyè tí ọba tí ìgbé làákàyè rẹ ní nǹkan ṣe oṣòfò làákàyè nìyẹn ó kò fún ẹ̀ so ìwọ ní nǹkan ṣe nù làákàyè ìṣẹ̀rẹ́ ìsìlámù kan kò sí ìṣẹ̀rẹ́ ìsìlámù gbèsè ẹgbẹ́ kan ń bọ̀ wá sọ́bà tán àfẹ́sì kan náà wá dá lóòpè wá ń bì gẹ́gẹ́ báwọn àfáà súnà náà ṣe ń kó gíbo àfáà yín ti wúwì kúwì táwọn èèyàn wá ń jakoró káàkiri so tí wọ́n ń jakoró pé wọ́n ti lè bá àfáà wọn àgbàfà àbágbé olódo àfáà ní kú lílmà àárín ó ní ẹ bá ń sọ fún màá rí báà náà sí ń sọ pé ẹ máa ń sọ bá àfọ́ òkònú tí ń sọ kú sọ káàkiri pé àárún fún màá rún pé egbé rẹ láì mọ iye 1 million times egbé rẹ jà ló ní fata ìgbà orí ìtùkọ́ àárín kọ́mọ nìyàn kó ti ẹ̀gá láìmọ̀kan kọ́ wá wà ní òhù nípa pé kọ́ ọmọ ti ẹ̀ lè bẹ̀rù Ọlọ́run kọ́ ọmọ lè bẹ̀rù Ọlọ́run pẹ̀lú kọ́ ọmọ ìsọkúsọ pass now kéyìn ò sì máa wò sùsùsùsù kó ní kẹ́ ẹ̀ jájá kéyìn ọmọ òsùn kọ́dà nàbí kan lọ́ wà nínú kòtò pẹ̀lú Abubakar nínú kòtò gáyàrá sí bàbá rẹ̀ lọ́wọ́ àǹbẹ̀ pẹ̀lú ànàbí kéyìn ò sì wò sùsùsùsù kọ́dà nàbí kan ló ṣe Isra wal Miraj sí dáàdì rẹ̀ ní wàá mú lọ bí Isra wal Miraj kẹ́ẹ̀tì ẹ̀ mọ́ lè bẹ̀rẹ̀ kẹ́ẹ̀ mọ́ lè bẹ̀rù kẹ́ẹ̀ sì sàyà kókó nàkí kẹ́ẹ̀ mọ́ wí wọ́n wọ̀n lórí Facebook kẹ́ẹ̀ mọ́ wí nǹkan burúkú báyìí àfọ́ àwa ni ọ̀dà yàdùn bí kọ́mú sí màá ní àsìjàdá àwùdíyàt làkínà kùtì àti fi rúbọ̀ ìdínárì làkínà kùtì àti fi rúbọ̀ ìdínárì. àfọ́ àní jẹ́ sọ fún ọ sórí ọwọ́ ẹ̀ tó tọ́ ká sọ pé wọ́ọ̀tì 5,000 àbá àti síbi ṣàlàyé òun
wọ́n gé tó bá gbé 400 naira in tí ò yọ wisdom tó wà behind there reason tó wà behind there tí làákà èrè ọ̀fà ni wípé ìzúlé àmánàtì àbúlà wà àrùkọ̀sọ̀ zilẹ̀ khiyanati fafuham hikmatalibari zilẹ̀ khiyanati fafuham hikmatalibari. Ó ní sórí ọwọ́ tẹ́ni ẹlẹ́ni lọ gé tá ní kọ́ 5,000 alápẹ̀rẹ̀ ọwọ́ yẹn ọ̀sẹ̀ náà nítorí kọ́ ọwọ́ ìwé pé wọ́n rẹ̀ sáyà mọ́nà ojú kò ní ọ̀gẹ̀ ìyọ́yá ìgbànẹ́bẹ̀ ọwọ́ ọ̀rà torí pé ọlọ́gọ́wọ́ lọ́wọ́ tí ọ̀kọjá là àmọ́ bọ́wọ́n ṣe wá wọn tó níjọ́ tọ́wọ́n bá ti lọ náwó síbi nǹkan ní nǹkan ọwọ́ yẹn ti yẹpẹrẹ ti dé bọ́wọ́n tó bá ṣe 400 naira ló jí ẹgẹ́ ọwọ́ yóò ní fálùmọ̀ in tó wà ń bẹ̀nà kìí ṣe wípé nǹkan yóò ṣe déédé ara wọn. A rí wípé Islam èé ṣe ẹ̀sìn irú ẹ̀ náà ní kẹ́nìkan ọmọ wò pé ẹ̀ sọ́lọ́ ń jó déédé mo fẹ́ kí àwọn abalabẹ̀ kí n tó sọ ikímọ̀ ti ń bẹ́ ń bí Islam ní tàbárí àgbo ọlọ́dún kan káwá lọ ra olóṣù mẹ́fà ó fún mọ̀ yìí pé ẹ̀sìn Islam gbogbo tí ẹni àṣẹ sínú Islam kò sí nira kankan bẹ́ẹ̀ ìwọ lọ gbàdúrà tó fi wò kó ní ọ̀la ẹlòmí ò nìyẹn sọ́lọ́ wá jó déédé bá ṣe ní téèyàn bá sin lọ fọdún mẹ́wàá tọ́lọ́ máa fẹ́ kẹ ọdún mẹ́wàá náà lọ yẹ kó fi kẹ lálìjẹ́ náà ẹ ń bá ya kọ́ lọ́wọ́ ọdún mẹ́wàá náà lọ yẹ kó fi jìyà lálìjẹ́ náà tọ́lọ́ máa jó déédé ṣe bí déédé ọdún mẹ́wàá náà ni lọ yẹ kó fi jìyà á ní kò yí ọ ni àdìsí ànábì ni ò yí ọ ipe innamal a'malu binniyat gbogbo sẹ́tà ń ṣe lórí àníyàn ni àwa àbẹ̀rẹ̀ yìí pé àwa mùsùlùmí àníyàn wa ni pé ilé yá tá a fẹ́ ṣe tá a bá ṣe tán tó bá tún lọ́dún tí ń bọ̀ á tún sí kí ni o á tún ṣe mí àwọn Ramadan tá a gbà lọ àti ìwò pé bá tún ṣe gbà tán tí mi bá tún bá a láyé á tún gbà àti kí ṣáà ní ìsìn àwọn táwa Nàìjíríà àtúwò kí tásùnbà bá tó á sì kí ni á tún kásùnbà àníyàn innamal a'malu binniyati yẹn àníyàn wa nù ẹni tí ń bọ̀ Ṣàngó ó sí ọdún Ṣàngó lọ́dún yìí tó ní pé tó bá tó dẹ̀ mí wọ́n tó bọ̀ Ṣàngó olómi òun náà ní tó bá tó dẹ̀ mí òun wà bomi Ọ̀ṣun o ẹni tó lọ chọ́ọ̀chì náà lánàá ó tó ní tó bá tó di Sunday school òun tó ń bọ̀ tó bá tó di ìpàdé àwọn àkọ́bí tí òrógo mú ṣàǹbá náà ṣe máa ń lé lẹ́nu àkọ́bí tí ò rí ṣe wọ́n sáà mọ̀ pé àwọn àkọ́bí kan bẹ tí wọ́n ní tí rí ṣe so àbíkẹ́yìn tí wọ́n bí kẹ́yìn mọ́jì wọn fi rè rẹ̀ ṣàpínlé gbogbo àwọn nǹkan pákéjì búkún so bóun ti ń lọ ti pàdé àkọ́bí tí ò rí ṣe lòun lọ ti àbíkẹ́yìn tí wọ́n ti fẹ́ fi rẹ̀ ṣàpínlé continuity wà lẹ́mìí rẹ̀ ọlọ́nkàn wà stop ẹni pé sáníyàn ti ẹni pé ọfẹ́ máa ṣe ìsìláàmù lọ olóòṣè súnà ní ọmọ ṣe súnà lọ tọ́tọ́dọ̀ lọ́wọ́ tó ṣe súnà tọ́tọ́dọ̀ lọ́wọ́ tó kírun tọ́tọ́dọ̀ lọ́wọ́ tó ṣe báyìí ọ̀dà náà mọ́ pọ́ máa bọ̀ ìwọ̀n àfi ọ sínú dẹ̀ra ọmọ gbádùn gbèrè lọ torí pé àníyàn náà ní continuity ìwọ náà àníyàn ni pé ó tún gẹ́gẹ́ sí di ògbọ́n àbí ọmọ ìwà jẹ́sẹ̀ léyá máa bọ̀ wá máa jẹ̀yà ajá ń lọ continuity náà ọlọ́run bá kú lò kọ́ tákórá wọn ó dédé lọ́lọ́run lẹ́ni eléyìí òun náà lọ́wọ́ fi bá lò àníyàn tí ń bẹ lẹ́ni eléyìí lọ́wọ́ fi bá lò ló jẹ́ pé kì í sọdún mẹ́wàá téèyàn bá fi ṣe náà lè yóò fi jẹ gbádùn torí pé àníyàn rẹ̀ náà ni pé mò ń bá lọ ọlọ́run ló tó máa bọ̀ wá máa continue gbádùn lọ́ntì ẹ̀ ìwọ níyà lọ fẹ́ máa jẹ lọ ọwọ́ àmà jẹ lọ náà gbèrè náà ó mìíràn á kó wá nù náà gbogbo ẹ̀ lọ́jẹ so ilẹ̀ wá ní àgbò ẹ rí i pé àgbò ní ẹran tó ní àlùbáríkà nínú ẹran tá a máa fi ń ṣe léyà tí àwọn èèyàn máa ń rà pọ̀ nígbà bá ti wá rà tán tí kálukú náà sáfẹ́ rà gbò ó lè mọ̀rọ̀ lọ́dún kan mọ́ ìsìláàmù wa ní ànábì tí wàá sọ ọ́ lẹ̀ láyé tí àgbò ò tí ì skáàsì báyìí láyé tí ó jẹ́ pé rúgbà ṣe ń ṣe yóò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo tánà bí ba sọ yọ́ ọmọ bá wọn ni sallallahu alaihi wasallam ẹ wà rí wọ́n fẹ́ lè kó àgbò tí mú lọ láti kó wá báyìí torí pásìkò àgbò láwà ẹ̀ tẹ́ ẹ̀ bá rọ́lọ́dún kan ẹ wo ọlọ́dún ẹ wo olóṣù mẹ́fà ẹ wo Islam tó bá jẹ́ pé Islam fẹ́ dá wà láàmú tó ní ká lọ máa fi kìnìún ṣe léyá sí gbogbo wa sáà ní lọ́dẹ akọni báyìí èèyàn mélòó ní ọ̀rọ̀ ẹran pa ọlọ́run ọba àlekẹ́ ọlọ́mọ yẹn ká lè dúpẹ́ fún subhanahu wa ta'ala ọba ilé tòní èèyàn mélòó ta ní ò lè fa kìnìún wálé ẹran tí ó rọrùn fa àgbòtọ̀ pọ̀ ló pọ̀ lẹ̀ tẹ́ẹ̀bà wá rí ọlọ́dún kan o ẹ̀rọ lóṣù mẹ́fà ìran ẹran kẹrin
òun náà ní kí ni ó ní mìsòrò àti àwọn ewúrẹ́. So olùsí ara rẹ̀ tó ti wọ́n sọ pé ìyàwó Aisha so ọ máa fi èèbò wé àwọn funfun ọ máa fi wé wa ẹran tiwa gan-an bí ká tó sọ pé ẹran ilẹ̀ wa ẹran Nàìjíríà ọ̀ràn ẹran ilẹ̀ Yorùbá ọ̀ràn ẹwà ewúrẹ́ abẹ́ sí máa rí gbódógbódógbódógbódó wọn ọjọ́ ti lọ lórí wọn bí nǹkan míì ó wà sí rìnrìn ló fi ń po ti tàwọn èèbò náà ọmọ 13 years míì láyé tá a wà yìí àyè tẹ́ ẹ wà ní ovasi kálukú yín náà mọ̀ ọmọ 13 years míì yóò bẹ̀rẹ̀ máa dọ̀bálẹ̀ fún bí tọ́ ẹ pé dọ̀bálẹ̀ balẹ̀ tọ̀ nọ́ọ̀sì bí ó ṣe rí kìlọ̀tọ̀ tó sì jẹ́ yí pé láyé ìgbà náà tó wá ní láyé àwọn ànábì rapid growth ìgbà náà tó ju tiwa lọ ẹ̀dá dínkù déṣe ní tí ọba yí ọ tó wá sọ pé tí kò wá takò làákàì Nu'man ibn Bashir tọgbà àdìsí ìnámọ̀lẹ̀ àmàlùbìnrin ìyá àti wà innamal likulli mri'in ma nawa ọmọ ọdún 9 lọ́wọ́ àgbà tánàbí fi jáde láyé. So àwọn ẹran yìí òun ẹran tí Islam ní ká fi paléyà kí wá láwọn ọjọ́ orí wọn àkíní àwọn àlébù fẹ́ràn tá a lè fi paléyà ẹran tá a lè fi paléyà ìran àlébù 4 òun Islam sọ fẹ́ràn pé ẹran yóò táwọn àlébù bá ti wà bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ fi paléyà láíláí. Alákọ̀ọ́kọ́ ni àwòrán àlèbáyínú ìwárùhá òun náà lẹ́ran tójú rẹ̀ dá tó jẹ́ pé ó kíá pé ojú rẹ̀ dá tí bá ń wọ́n náà bí báyìí bí ó sì máa lọ nì ọ̀nà bí sì ń gbóni yóò sì máa lọ báyìí yóò máa lọ báyìí bẹ́gbẹ́ wọ̀ tí ó rẹ̀ tí sì ń lọ ọ̀nà bí báyìí tó ti hàn tó kíá bá mọ́ra o mọ́ wò pé pọ́ńtọ̀ ni wọ́n ti gbélé lórí bá alìmọ̀rí dọ́tù àlèbáyínú mọ́rọ́dù ha ẹran tó ti ṣàìsàn tó jẹ́ pé tí wọ́n bá bí dìdìrín gan pé sẹ́rìn ìṣẹ́sàn jọ àwàlẹ̀ ọ̀rẹ́ tí wọ́n mọ̀ mara ro ẹran bẹ́ẹ̀ kò wọlé ya rárá Ànábì lọ sọ fún abẹ́ ike ìran ẹran 4 kan bẹ́ o kò wọlé ya. Bákan náà alẹ́ àrìjáù àlìbáyínà arọ́jùhá o náà ní ẹran tó múkùn bó ṣe rí ní ó múkùn báyìí tó yẹ pé ó kílíà ikú rẹ̀ mú kílíà kìí ṣe ń tọ́pamọ́ ọ tọ́pá tí yàn bá wò dáadáa nítorí ẹ̀kọ́ tí yàn bá wò dáadáa ọ wọlé ya ṣùgbọ́n tó yẹ pé gbogbo la ṣe tó kílíà báwọn. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni alhazila ẹran tó ti rù hàn gbogbo tó jẹ́ yí pé kọ̀ lọ́ra kankan mọ́ ó ti pẹ́lẹ́bẹ́gẹ́ ìran ẹran 4 òun náà lẹ́rẹ̀ tí ò wọlé ya. ìyìn tó bá yàtọ̀ síta bára àwọn àlébù mọ̀kìrúhù ní téèyàn bá pa ọ wọlé ya ládàá rẹ̀ kàlẹ́ mọ́pọ̀ ni bí ẹranko tí wo rẹ̀ ti ṣẹ́ gan táà pé tí ń sẹ́ndì wo rẹ̀ ó sì lọ. So tí a bá tẹran lọ́dà kọ̀sá burú ń bẹ̀ o tí a bá tẹran lọ́dà ṣùgbọ́n kan náà àwọn àfáà wa sọ yí pé ẹran wo ló dáa jù ní ìran àwọn ẹran yìí ṣé bí ẹran bá ṣe tóbi sí ni àbí bó bá ṣe dùn sí. Apá kan àfáà sọ yí pé bó bá ṣe tóbi sí ni wọ́n ní ràkúnmí ló dáa jù lẹ́yìn ìgbà náà màálù lẹ́yìn ìgbà náà òun náà ní kí ni ó ní àgbò lẹ́yìn ìgbà náà nìṣòro kan ní bó ṣe kéré sí tó ṣe dùn sí òun ni ládàá rẹ̀ sì pọ̀ sí. Ṣùgbọ́n almuhim èyí tó dáa jù ń bẹ òun náà ni àgbò torí pé ó ní Ibrahim pa ànábì wa Ibrahim alayhi salatu wasalam òun náà sì ànábì wa Muhammad sallallahu alayhi wasallam olùkọ́ àti ìtẹ̀yàn pa téèyàn ò fi sí léyà. Bákan náà tó wá jẹ́ pé àgbò la fẹ́ pa kọ́lọ́ọ̀dì rẹ̀ èyí tó dáa jù ní kọ́lọ́ọ̀dì òun náà ni white tí ó wá jẹ́ yí pé irú ntánàbí pa ẹran ntánàbí fi pa yanzuru fi sàwádì dúdú ọwà ń bí ojú rẹ̀ báyìí wàyẹ́ burúkú fi sàwádì ibi orúnkún rẹ̀ báyìí dúdú ọwà ń bẹ̀ bákan náà wàyẹ́ ń ṣe fi sàwádì bákan náà dúdú ọwà níbi ọrùn ẹsẹ̀ rẹ̀ téèyàn bá lè rí ẹran ntánàbí gangan panu. Ṣùgbọ́n white pure white ọlọ ọ̀dà ládà rẹ̀ pọ̀ white tó ní black la ọ̀dà black ọ̀dà kọ́lọ̀ míì náà ọ̀dà kò sí kọ́lọ̀ tí a lè fi paléyà. So kọ́lọ̀ ọba àlekọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa tá a bá ti wá lọ kí ìdì ẹ ń bá pẹran rẹ̀ síwájú kí mọ́mọ́ tó pẹran ànábì lápàjẹ́ lọ́pa ọ̀sẹ̀lẹ̀ sí sáàbé tá a rẹ́rìí bí àwọn bí 2 mẹ́ta láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ń tánàbí pẹran léyà fún kókó máa ha ọwọ́ ha ògbẹ̀rẹ̀ tán òun tiẹ̀ ọ̀hánà ti yọ tara tiẹ̀ lẹ̀ ẹran léyà ń kọ́ ní àwọn tí a tàn èwo lákùlẹ̀ ó lè yí ewúrẹ́ gódógbó kan tí ọ̀pọ̀dún kan ní ànábì ní lọ pàṣẹléyà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ kò lẹ́tọ̀ fẹ́ nìkan kan máa ń nù Islam ní ìṣẹ́lẹ̀tọ̀ kọ́ pẹran ewúrẹ́ tí ò ní tọ́dún kan. Bákan náà ẹnìkan ti pa ẹran rẹ̀ kó tó wáyé bì
ó sì wá níbi kò ànábì ní àpàjẹ lọ́pa sọ ọlẹ́ràn mi ó ní nítorí ewúrẹ́ górógbó kan ló nílé lọ pápadà kó o fi pípọ̀ ẹran léyà ṣùgbọ́n lẹ́yìn tí ẹ̀kọ́ lẹ́tọ̀fẹ́ nìkan kan mọ́ ànábì ti parí ọ̀rọ̀ tó ló jẹ́ pé gbogbo apáta iléyà á máa ṣe kí ni o á ní sùúrù tí máa mú ó fi pẹ̀ràn ní yídì tí mọ̀mú náà bá wá pẹ̀ràn bídíà ní kánà ọ̀bí òkè àánà ọ̀bí òkè so kò sínú kí ni wọ́n pẹ̀ràn wọ́n ti pẹ̀ràn kádùkú ti pẹ̀ràn ìmọ̀mù ti pẹ̀ràn á lọ pẹ̀ràn wa nínú súnà kátìkì lọ fún òun lọ́wọ́ àánú súnà ilẹ̀ Yorùbá lẹ́tí máa ń pẹ́ kírun ilẹ̀ Yorùbá láti máa ń pẹ́ kírun lágbàáyé pátá àsùnbà làwọn èèyàn lọ táwọn èèyàn bá ti ń kó làsùnbà so òun náà ní kí ni o ni wọ́n máa gba yídì lọ lẹ́yìn bí ìṣẹ́jú díẹ̀ bí ọgbọ̀n ìṣẹ́jú 40 minutes wọ́n ó kí irun tí wọ́n ó kí súnà nu àwọn ibi tí wọ́n ti ń kírù irun tá a sọ bẹ́ẹ̀ nìbàdàn kò sí yídì tó kún tó wọn tá a bá yọwọ́ yídì ìlú lẹ̀ yídì tó kún tó wọn kò sí inú rẹ̀ nìyànà Bódìjà lọ́dọ̀ sáfà ń bẹ̀ ya kò sí yídì tó kún tó ń bàdàn lẹ́yìn tá a bá ti yọwọ́ géètì lẹ̀ so torí pé àwọn èèyàn ó di lọ kálukú ètè ẹ̀rọ ọ̀bà kí gbogbo agbára náà wà tá a ti kí kò sí yídì tó kún tó a so torí àwọn èèyàn ti rí pé súná ní rọrùn gbogbo àwọn àfọ́n bídí àdúgbò tí a tá a sọ fún tí wọn ò dáhùn tó ẹ mọ́ sí nígbà tí àwọn èèyàn ti ń kí alásùn bàbá yìí yídì wọn ti dá torí pé súná ló mú rọrùn dé kí jẹ́ pé wọ́n tún wá sáyé lọ́rùn tí ẹni ẹran ìdí nìkan ti ń kírun ẹ̀kọ́rún tó náà àmọ́ wọ́bọ̀ pẹ̀lú agbádá àgbékùn káwájú àmọ́ àbọ̀ báyìí ẹ̀láìlàlá kìíní kan omi ló ń lò so gbogbo náà dàdé bá wọn kò sí nínú ẹ̀sìn á tètè kírun nínú ẹran wa náà wọn ti sẹ́nu mẹ́ ẹran tí ẹni kò tètè fi kọ̀ọ̀kára gbà wẹ́ slightly lọ iléyá kò sì ra múnú ẹran sírò ẹran ní ẹ wá kí ìdìdàgò 12 wọ́n wá pẹran ọwọ́ adẹ́yìn zuri ẹ wá ní kọ́mọkọ́mọ ẹran káàkiri àdúgbò inú abọ́mọ ọmọ tí ò ti jẹun àfìbínú jẹran lẹ̀ pé kí ní ẹran ayókúta so rárá yóò bá iléyá àtètè máa ń kí ìtúnu àwẹ̀lá tó máa ń pẹ́ díẹ̀ pípẹ́ rẹ̀ náà ò sì ju pé àárín 7:30 sí 8 lọ ibi tá a ti ń sọ ètò 7 ní ẹ máa ń kírun ní àná Bódìjà àwọn èèyàn ó sì ti kún pìtì àwọn èèyàn lọ kásùn bá bẹ̀ sí báyẹn ń lọ tó lẹ̀ fún posters card sí báwọn èèyàn ń lọ tó lẹ̀ torí pé wọ́n fẹ́ lọ gba káàdì wọ́n fẹ́ lọ dìbò lóko ibì kan kí ló dé tó fi adìkó bíi tọrọ ẹ̀sìn so ìtètè kírun nídàájí yẹn ó ní tí Islam gbé wá so ká á lọ kírun léyàbá tá a bá ń lọ á máa ṣàfọ̀mọ́ lọ fọ́lọ́n Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah ẹjọ́ ẹlẹ́jọ́ kọ́ láàmà rò Buhari ó ti ẹ̀yà àwọn mínísítà sì kan kò ti ẹ̀fún lágbẹ́já ọyàn lágbẹ́já kún bẹ̀ kí lọ́kàn wà àti Buhari àti mínísítà Ṣèyí Mákindé kọmíṣánná kò tí ìyàn kò tí wọ̀lọ́wọ́ rẹ̀ jẹ́ kọmíṣánná a ní òfin léyìn òun lẹ̀ Allahu akbar lọ́mọ sọ lọ yídì áàdè yídì kò sí náà fílà kẹ̀kẹ́ àjókòó ni ṣùgbọ́n gbogbo sẹ̀rẹ̀ tí wọ́n kọ́ máa ṣe yídì àbáàdì ní ọmọ òkèrè kan wá nítorí ẹ̀ka lukọ́ máa wọ́n bídíà wọ́n gbogbo àsìkò yín wọ́n wé sí ẹ̀rẹ́ tó náwó ẹ̀tọ́ wọ́n tó fọ́rùn payín ìyà tí ń bẹ́ ń di bídíà nù yídì ní wọ́n tẹ̀ tó sí wá sọ di ceremonial yídì àwọn èèyàn kò bá ń dìrì lọ ni wọ́n á máa jó ìmọ̀mù náà gbàgbádá kálukú náà máa jó wọ́n máa jó ìranù lẹ́yìn sí òsì ní o òsì lẹ́yìn sí ẹ padà di súnà ní o ẹran wa tá a wá pa tá a ti délé tá a ti pa ìsìláàmù ní ká dá sí mẹ́ta ká há abala kan bẹ̀ ká kó abala kan sínú ilé ká sí abala kan ká jẹ nígbàtí èèyàn mú nílùú Mẹdínà ànábì gbófin jáde pé ẹnìkan kan léyà rẹ̀ gbọ́dọ̀ jíjọ́ kẹta nílé rẹ̀ ṣùgbọ́n gbọ́ ọ̀rọ̀ nítọ́ tẹ̀lé táwọn èèyàn tó béèrè pé bófin lọ́dọ̀ ànábì sáà lé ànábì wa ní ẹ̀lẹ́ kó pamọ́ ó lè kọjá àjọ kẹta nítorí sọ bẹ́ẹ̀ láti ẹ̀ ní pé àyàn mọ́ wá họ̀dì ẹran àwa náà ká fáwọn èèyàn ká gbẹ́dùnú sẹ́ni àwọn èèyàn kọ́lọ́ ọba àlekọ́ lápọ́sàn ẹ̀nìkan ilé ara dojúkọ ẹ̀ ó kú bíjọ́ mẹ́wàá báyìí tí a fi bọ́ sí iléyá iṣẹ́ olóore láwọn on the 1 to 10 yìí ká pọ̀ lẹ́yìn tí ó ṣe olóore ẹni tí ó ha ẹran ọdún fáwọn èèyàn ẹni tí ó rẹ̀ ẹran pé ẹ lọ fún lágbájá ẹ fún tàmẹ̀dùn àwa náà fi gbẹ́dùnú sínú ilé náà ni ẹni tí ó fáwọn èèyàn ló jẹ́ pé bá ń ra kúrẹ́sì ẹ bá ń kan fáwọn èèyàn ẹ bá ń ṣe báyìí ẹ bá ń ṣe láwọn ọjọ́ mẹ́wàá ẹ̀ kò sí tó tó nínú ládá kára fún yàn kára ráìsì fún kára sọ fún ẹ káwọnú létí à ń jẹ ká gbogbo oríṣiríṣi ìkẹ yìí àfààní ọlọ́run bẹ lọ́run ọlọ́run jí sí olóore ó lè máa rọ̀ wá lọ́rùn láti lè ṣe o ìwọ̀nba bíi tí iléyà kù sí ọlọ́run pè lápára fún wa o wàá gbà ní ìbàdà o
àti bọ́ sí àwọn ọjọ́ mẹ́wàá ọ̀wọ̀ báyìí wọ́n Ọlọ́run ṣàánú wa ń bẹ̀ o ṣe wá lọ́mọ àlìjẹ́nnà o má ṣe wá lọ́mọ náà o níta gbọ́ ọlọ́mọ sí ń balẹ̀jọ́ aburú fún wa o hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi al-ahyar wa sallama tasliman kathira subhanaka rabbil hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله رب العالمين. السلام الكريم.